Murphy Afọlabi ti mọ̀ tẹ́lẹ̀ pé òun máa kú. Títí di bá a ṣe ń sọ yìí lọ̀rọ̀ ikú ọkùnrin pupa fò bí ògèrè epo náà sì ń ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2023 yìí ni ìròyìn àgbọ́ṣehà náà gorí ẹ̀rọ ayélujára pé Murphy Afọlabi ti kú. Àmọ́ ṣé wọ́n ní olè kì í jàgbà kó má ṣe é lójú fìrí? Ṣáájú ni ọ̀rẹ́ olóògbé yìí tí wọ́n súnmọ́ra dáadáa tí wọ́n sì tún jọ kọ́lé sádùúgbò kan náà ní Ìkòròdú, Adékọ́lá Tìjání, ìyẹn Kamilu Kọ̀ǹpó, ti sọ pé òun gbàgbọ́ pé Murphy Afọlabi ti mọ̀ nípa ikú rẹ̀ yìí tẹ́lẹ̀ látàrí àwọn ìwà tó hù àti ọ̀rọ̀ tí wọ́n ló sọ kọ́lọ́jọ́ tó dé sí yìí. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Kamilu Kọ̀ǹpó ṣe pẹ̀lú oníròyìn Goldmine kan, ó ní àjọ kan wà táwọn jọ máa ń dá ní ọjọ́ Sunday àmọ́ kó tó di ọjọ́ àjọ náà ni Murphy ti fowó àjọ tirẹ̀ ránṣẹ́ bíi pé ó fẹ́ rìnrìn àjò pàjáwìrì kan. Gọ̀lúgọ̀ ní nígbà tóun bá a ṣeré pé kí ló dé tó fi sáré fowó àjọ ránṣẹ́, ó lólóògbé fèsì pé Gọ̀lúgọ̀, mo mọ nǹkan tí mò ń ṣe o, ohun tó bá yẹ ká ṣe ká tètè ṣe é nítorí a kò mọ ilẹ̀ tó máa mọ́ lọ́la. Gọ̀lúgọ̀ ní òun wá béèrè pé ṣé ó fẹ́ dájọ́ lọ́jọ́ Monday ni? Èsì tó lóògbé náà fóun ni pé kò lè yé òun. Yàtọ̀ séyìí, òṣèré náà ní aṣọ rẹpẹtẹ ló kó jọ tó fi ya fọ́tò ọjọ́bí rẹ̀, òun ò sì mọ̀ pé níṣe ló ń dágbére fóun tí kò bá sí ikú òjijì tó pa ojú rẹ̀ dé. Adékọ́lá Tìjání ní ọjọ́ tí wọ́n sìnkú rẹ̀ yìí ló yẹ káwọn jọ lọ sí ẹ́mbásì láti lọ gba físà lóyìnbó. Èyí ni bó ṣe sọ̀rọ̀ náà. Kò sí bá ṣe lè pẹ́ tó láyé náà, ìjọ́ kan náà a máa lọ jẹ́yìn iṣẹ́ kan gbé láyé wá ṣe. Murphy Afọlabi ọ̀rẹ́ àti kékeré ni kọ́lọ́májà àgbà jọ rẹ̀ gan, torí pé ó jẹ́ ẹ̀kọ́ tó ẹgbẹ́ life is simple rẹ̀ sí in anything láyé tí wọ́n bá ti múlẹ̀ ayé simple kò sí nǹkan kan mọ́, torí pé tó bá jíjọ ọjọ́ kan náà a máa padà jẹ́yìn iṣẹ́ wa. Kò ní jẹ́rù àwọn ìlànà ìsìnkú even àti ẹ̀lá appointment ní France embassy lónìí. Àná ni mo sì pé láàárọ̀ àná ẹgbẹ́ Murphy orí ẹ̀ dàrú ni kí ló dé tó yẹ pé ó sáré sẹ́ǹdì owó àjọ ní àjọ kan tá à ń dá every Sunday. Ó lájọ kan tá à ń dá every Sunday. Mo dẹ̀ pé dẹ̀ ní Gọ̀lúgọ̀ nǹkan tí mò ń sọ jàre tó bá yẹ ká ṣe lójú ayé wa káyé tè ṣe sáàmọ́lẹ̀ tó máa mọ́là mú ní ṣó fẹ́ dájọ́ ọjọ́ Monday mi sẹ́ ń bá ṣeré. Ó ní kò lè yé wọ̀ wípé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló ti ń pè mí pé Gọ̀lúgọ̀ wípé fọ́tò olúwayá pé òun láṣọ èmi ò rò pé ikú ni wípé òun láṣọ ìgbé aṣọ tó gbà ó pọ̀ kí wọ́n á wọ̀ kí n fi ṣe another photo shoot. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.